Tó ẹ kú dédé wòyí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò mí. Ẹ káàbọ̀ sí ìkànnì Uncle Sam the Creator. Orúkọ mi ò yí padà, èmi náà ni ọmọ yín Samson ọmọ Ọlájídé, Uncle Sam the Creator. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ wípé olùkọ́ ni mí bẹ́ẹ̀ ni olùkọ́ èdè Yorùbá ni mí. Ní òní a máa sọ̀rọ̀ nípa lílo àwọn ẹ̀yà ara fún ìbánisọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ wípé a lè ṣàmúlò àwọn ẹ̀yà ara tó kù yàtọ̀ sí ẹnu fún ìbánisọ̀rọ̀. Àwọn ẹ̀yà Yorùbá jẹ́ ẹ̀yà pàtàkì tó jẹ́ wípé wọ́n ń ṣe àmúlò gbogbo ẹ̀yà ara wọn fún ìbánisọ̀rọ̀. Àwọn ẹ̀yà ara bíi ojú, imú, ọwọ́, orí àti ẹsẹ̀. Àwọn náà ní ipa pàtàkì tí wọ́n ń kó nínú bí a ṣe ń ṣàmúlò wọn fún ìbánisọ̀rọ̀. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa bí a ṣe lè ṣe àmúlò ojú, bẹ́ẹ̀ ni ojú fún lílo ìbánisọ̀rọ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, ojú ni ọba ara, òun náà sì ń sọ̀rọ̀ láì fọhùn. Ẹni báwo ni? Alákọ̀ọ́kọ́, bí a bá ṣẹ́jú, ká ṣẹ́jú báyìí. Kí ló lè túmọ̀ sí? Ó lè túmọ̀ sí wípé à ń kí èèyàn kan nílọ̀ pé kí ẹni náà kó dákẹ́ tàbí kó má sọ nǹkan kan mọ́, bí àwọn tó jẹ́ pé wọ́n máa ṣàǹfẹ́ kí àwọn sọ̀rọ̀ ní gbogbo àwùjọ ibi tí wọ́n bá ti bára wọn. Kì í sì ṣe gbogbo àwùjọ lèèyàn ti lè máa sọ̀rọ̀. Bí a bá wá fẹ́ sọ fún ẹni bẹ́ẹ̀ wípé kó dákẹ́ ọ̀rọ̀ ní sísọ, a lè sọ pé a lè ṣẹ́ ojú. Bá a bá sì ti ṣẹ́jú, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó mọ̀. Ó tún lè jẹ́ pé bí a bá ṣẹ́jú nígbà míì náà, ó tún lè túmọ̀ sí wípé kí a kìyàn láyà. Bẹ́ẹ̀ ni, kí a kìyàn láyà. A lè kí èèyàn láyà nípa pé ká ṣẹ́ ojú. Ìyẹn ni wípé ẹnìkan lè máa sọ̀rọ̀ kí ẹ̀rù máa ba ẹnì kejì rẹ̀ pé mi ò fẹ́ sọ̀rọ̀. Ẹnìkan sì lè wà ó ní ó ṣẹ́jú sí pé sọ ọ̀rọ̀ tẹnu ẹ, à ń wí síbẹ̀ ká kú síbẹ̀. Sọ̀rọ̀ tiẹ̀. Bí a bá ṣẹ́jú fún ẹni bẹ́ẹ̀, ó lè túmọ̀ sí wípé à ń kí irú ẹni tí ẹ̀rù bà láti sọ̀rọ̀ yìí wípé kí òun náà wí tiẹ̀. À ń kí láyà nìyẹn. Èyí tó tún jọ ọ́ ni wípé a lè lo ṣíṣẹ́ ojú láti fi nígbà míì a tún lè lò pẹ̀lú ìrànlọ́wọ́ orí wípé bí èèyàn bá ní òun ṣẹ́jú tó ṣẹ́jú báyìí, ìyẹn ni wípé pàdé mi ní ìdákọ́ńkọ́, pàdé mi níta. Pẹ̀lú ìrànlọ́wọ́ orí nìyẹn máa fi ń ṣiṣẹ́. Èkejì ẹ̀wẹ̀, ẹ̀yin ará mi, a lè lo ojú nígbà tí a bá fi ojú kóyàn mọ́lẹ̀. Èyí ni láti bẹnu àtẹ́ lu ìwà ìtọ́ tẹ́nìkan wù pé bóyá ẹni yẹn fẹ́ kí àwọn Yorùbá máa ń ní ó fojú burúkú wò. Ìyẹn ni pé ó fojú sọ̀rọ̀ fún pé má bá mi sọ̀rọ̀, ó fojú kó mọ́lẹ̀. Èyí ni láti bẹnu àtẹ́ lu pé èèyàn yẹn ti hùwà ìtọ́ kan eléyìí tí a nífẹ̀ẹ́ sí. Ìkẹta ni wípé nígbà míì àwọn òbí wa wọ́n máa ń sọ wípé ojú tí mo dì yìí kí n tó là á, ojú tí mo dì yìí àní kí n tó là á sẹ́. Irú ọmọ bẹ́ẹ̀ á ti mọ̀ wípé ojú tí mọ́mì mi dì yìí, ìyẹn màámi, ojú tó dì yìí bí bọ́ bá là á pẹ́rẹ́ ìyà ní í jẹ o. Èyí ni pé táwọn òbí wa bá dijú tàbí téèyàn bá dijú mọ́rí tó ní òun dijú pé kò mọ̀ tó ń ṣe, ìyẹn ni pé láti kí èèyàn nílọ̀ tàbí láti sọ fún pé kó lọ ṣe nǹkan kan. Ìkẹrin ẹ̀wẹ̀, òun ni àwọn olólùfẹ́ méjì àwọn olólùfẹ́ méjì wọ́n máa ṣẹ́jú síra wọn, wọ́n lè máa ṣẹ́jú síra wọn láwùjọ lọ́ọ̀kan. Wọ́n máa jí ara wọn wò, wọ́n máa fi ìfẹ́ hàn sí ara wọn nípa pé wọ́n máa ṣẹ́jú, wọ́n paná ojú kan dì kan pẹ̀lú ẹ̀rín músẹ́. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ láti fi ìfẹ́ hàn fún ara wọn. Gbogbo atótónu tá a wá ń wí yìí, gbogbo èyí yóò jẹ́ nǹkan tí ẹni tí à ń sọ fún á mọ̀ bó bá jẹ́ ẹni tó jẹ́ pé ó mojú ni o. Ẹni tá à ń sọ fún á mọ̀ bó bá jẹ́ pé ó mojú. Èyí ni ìdí táwọn Yorùbá fi máa ń sọ pé kò mojú kò mọ́ra. Ìyẹn ni pé à ń fi ọwọ́ sọ, afojú sọ kò mọ̀. Ẹ tún pàdé mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ fún fọ́nrán mìíràn.
nígbà tí a ó tún máa yànnàná bí a ṣe lè ṣe àmúlò ẹ̀yà ara mìíràn yàtọ̀ sí ẹnu. Èmi ni tiyín tòótọ́, Samson Ọlájídé, Uncle Sam the Creator. Ire o.